Africa Content TV. Gbenga Adeboye jẹ́ngbé tí èlé fún wọn tán. Ó bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ lẹ́yìn ìgbà tó parí ẹ̀kọ́ ẹ̀ tán. Ilé Ifẹ̀ ló ti jáde, òun àti Gbenga Lawal. Akéwì ni Gbenga Lawal, akéwì ni Gbenga Adeboye. Àwọn méjèèjì pàdé, wọ́n wá dọ̀rẹ́. Nígbà Gbenga tó parí ẹ̀kọ́ ẹ̀ tán, ó bọ́ sílùú Èkó. Nígbà ó sì dẹ́kọ̀ọ́, iṣẹ́ kíní kọ́kọ́ ń ṣe. Iṣẹ́ àwọn tí ń já tíkẹ́ẹ̀tì ní airport lọ́wà. Ṣùgbọ́n sọ̀kan sọ méjì wọ́n rí wípé ọlẹ́bùn àwàdà a máa ṣàwàdà pọ̀. Ẹnìkan òkìkí ẹ̀ wá ta sí i létí pé ọmọ kan ń bẹ tí òun náà máa ṣàwàdà níkẹjà ní airport báwọn. Wọ́n mú lọ́dọ̀ Ọpẹ́yẹmí Fájẹ́nlẹ́yìn. Ó ní lọ́dálà ní rédíò Lagos pẹ̀lú àwọn ọkọ̀ rẹ̀. Gbenga Adeboye lọ bá a lálejò. Ìjọ tó sì kọ́kọ́ ṣètò lọ́dọ̀ rẹ̀ látijọ́ náà lọ́lọ́run ti fàlùbáríkà sí. Ọ̀fọ̀nà hàn bá a ṣe ń rédíò eléyìí ọ̀wọ́ àwàdà eléyìí àwàdà pátí ni o, àwàdà eléyìí àwàdà rédíò ni o. Gbenga Adeboye sì ní kinní kan tí wọ́n ń pè ní magnetic brain. Tó bá gbọ́ nǹkan lẹ́ẹ̀kan tàbí tẹ́ ẹ pọ̀fọ̀ létí ẹ̀ kò tó gbàgbé mọ́ láyé. Ó wá fún Gbenga Adeboye náà ní ètò tara rẹ̀. Ètò fún ọ̀tọ́kọ́ lọ́kọ́kọ́ ṣe rédíò Lagos o. Ètò tí kọ́kọ́ máa ṣe alẹ́ ni máa ṣe ètò. Nígbà ọ̀ya ni a fún láàárọ̀ Sátidé. Fún ọ̀tọ́ ti dé o, ẹ dákun ẹ wò. Ọlọ́run sì fi ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà sí. Òkìkí Gbenga Adeboye kà ó dé bànìpò. Níbẹ̀ sì ni àlùbáríkà ti bẹ̀rẹ̀ sí ní wọ ewì tó máa ké. Ewì tí fi máa bẹ̀yàn pé ẹsikíìsì àwọn ẹlẹ́fẹ́ ṣe patí ẹjọ́ ọmọ mewì ké o. Ọwọ́ adẹni tí wọ́n ń tò síwájú rẹ̀ ní rédíò Lagos tí wọ́n wà ń gba búkì. Wọ́n mọ̀mọ́ gba búkì Gbenga Adeboye bíi eléré ńlá mọ̀nì. Àbí bí ìgbà wọn ń gba búkì Sàní Adé nínú sọ̀rọ̀sọ̀rọ̀ tó rí dáúlà lò. Gbenga Adeboye jẹ́ kan. Òkìkí Gbenga Adeboye kàn débi wípé tí Ọpẹ́yẹmí Fájẹ́nlẹ́yìn ọba ṣe ẹni tó jẹ́ wípé èèyàn dáadáa ni ó ṣeé ṣe kó máa jowú ẹ̀. Torí bọ̀ọ́dẹ̀ kan òkìkí rẹ̀ fẹ́ bo Ọpẹ́yẹmí Fájẹ́nlẹ́yìn mọ́lẹ̀ rédíò Lagos. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o ìyẹn ò tiẹ̀ kákún. Gbenga Adeboye ń bá gbèsè ayé ẹ̀ lọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló tara Gbenga Adeboye sẹ́lọ̀n. Ẹlòmíràn sọ pé tí lọ́fà kú ẹ̀ kíní kan oògùn ní oògùn pọ̀. Ikú Gbenga Adeboye ọ̀nà tó ti wá ọ̀pọ̀ díẹ̀. Èyí tó kọ́kọ́ jẹ́ kàyéfì ni wípé Gbenga Adeboye kó tó kú ikú farahàn. Àárọ̀ ọjọ́ kan la jí tí wọ́n ń pe gbogbo wa lórí fóònù. Ẹ kú ọ̀rọ̀ èèyàn ti Gbenga o, ẹ kú ọ̀rọ̀ èèyàn ti Gbenga o. Ká tó mọ̀ pé òkú ọfẹ tọwọ́ ọ̀rọ̀ lẹ. Ohun tẹ́ni mọ̀ ni wípé ó láti jẹ́ wípé èmèrè àgbà ni Gbenga Adeboye àbíkú àgbà ni. Torí gbogbo ń tó ṣẹlẹ̀ sí i kìí sábà ṣẹlẹ̀ sí èèyàn. Látòrí rẹ̀ mo sì ti nígbàgbọ́ pé tí a bá kéde ikú èèyàn pé lágbájá ikú kó ń tọ̀ múra dáadáa kó tó mọ̀ kú yọ lágbára díẹ̀. Àgàgà tí wọ́n gbọ́ lù kìíní gbọ́ lù kejì gbọ́ lù kẹta tí wọ́n bá kárì rúmọ̀ pé èèyàn kú bẹ́ẹ̀. Wọ́n á máa fi pa ọba ńlẹ̀ Yorùbá ń jọ ntọ́ba bá pẹ́ jù lórí àlééfà. Wọ́n ní wọ́n lọ kéde ikú ẹ̀ yípo òlu. Gbenga Adeboye lẹ́yìn ìgbà tí wọ́n kéde ikú ẹ̀ pé ó kú o kò kú ó kú kò kú. Ó padà wá kú gan-an lẹ́yìn tí ò sí rúmọ̀ ńbẹ̀ mọ́. Ikú yẹn lágbára tó bẹ́ẹ̀ gẹ́ ó mi gbogbo òlu. Ikú Gbenga Adeboye ó dùn gbogbo èèyàn pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá. Ìjà òun àti Jàbárù àáfàá kan bẹ lẹ́kọ̀ọ́ Jàbárù ní í jẹ́. Jàbárù tá a wí ni wọ́n pè lọ́kọ̀ oṣù ọkọ̀ àjẹ́. Dáúlà rẹ̀ ní agbára. Ó sì làáfà àkọ́kọ́ tó kọ́kọ́ lu kọ́ńfọ̀ì ní Nàìjíríà. Òkìkí ẹ̀ kàn débi wípé ẹ bá rí pósítà mẹ́wàá ẹ̀rọ ọkọ rẹ̀ nù mẹ́sàn-án. Pé oníwàásí àgbáyé la pè Jàbárù. Kèésì ṣe pé torí wáàsí tí ó ṣe ń bẹ̀ gan-an. Ọwọ́ Dáúlà wípé bọ́ bá wábẹ̀ kí wọ́n mọ̀ pé kílẹ̀ ọmọ ọ̀rọ̀ lásán. Ó jẹ́ káwọn èèyàn ọmọ pé bọ́ bá lọ bí ayẹyẹ tí wọ́n ń ṣe báwọn kò ní rìn wọ́n
wọ́n lásán yóò tún fún wọn lówó. Olówó ni Jàbáàrù. Nígbà tí owó níyì tí ó bá fún wọn lówó bóyá ẹnìkan ń ṣe ṣíṣe tí wọ́n bá pè é ọbẹ̀ látòrí 50,000 jọ́nà dàbí ká máa sọ̀rọ̀ 5 million naira sí. Àwọn kílọ̀bù kan ni wọ́n fẹ́ ṣe ayẹyẹ lẹ́kọ̀ọ́. Gbenga Adeboye ni wọ́n pè lẹ́mc. Wọ́n sì pe Jàbáàrù bíi father of the day. Wọ́n pe Barrister bíi olórin. Ọ̀pọ̀lọpọ̀ pátì Barrister ń jọ́nà. Gbenga Adeboye ní sábà máa ṣe MC. Wọ́n ti débẹ̀ látàárọ̀ títí ń dáhùn èèyàn lára yá. Barrister náà ti ń ṣeré lọ. Lójijì ni àwọn ẹgbẹ́ gbọ́ pé Jàbáàrù ti dé ta. Ìdajì èèyàn láìkí Jàbáàrù. Ìdájọ́ láìkí ẹ̀ nítorí wípé Jàbáàrù àti MKO Abiola ní gbólóhùn asọ̀. Gbólóhùn asọ̀ yìí ó sì dùn àwọn èèyàn torí pé ayé nífẹ̀ẹ́ MKO Abiola ń jọ náà. Lójijì tí Jàbáàrù sì dé ọwọ́nú ilé pẹ̀lú àwọn sàábé rẹ̀. Barrister pàlù gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ó kì í. Ó sì ń kì í Jàbáàrù máa wọlé máa rọra. Ọba lọ jókòó lórí àga bí àgọ́ ọba tí wọ́n ṣe é lẹ̀ fún. Ọba ṣẹ́wọ́ sí Gbenga Adeboye lọ́ọ̀kan. Gbenga náà sáré lọ bá gẹ́gẹ́ bíi pé ẹni tó ti mọ̀ pé ẹni tí ń lo dáúlà lọ́ọ́ ni. Ọ̀fẹ́ tí kò létí. Oníkọ́ lọ gba wireless tó wà lọ́ọ́ Barrister wa. Láyé ìgbà náà wireless mic bí ìgbà téèyàn bá lóyún ọmọ tí ọba ẹ̀sẹ̀ fẹ́ bímọ ni. Wọ́n pọ́n wireless mic gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Gbenga Adeboye bá sáré kòròròrò ọlọ́rìí gorí stéèjì. Ọba lọ fi tí kò Barrister létí ẹskísà wọ́n ní gba wireless ọwọ́ yín wá. Èyí ò ní kì í ṣe wireless eléyìí. Sọ fún wọn pé wọ́n ó dìde kí wọ́n wá lo máìkì olókùn. Ọ̀tọ̀ o ìyẹn ló bí Gàfárù nú. Jàbáàrù dìde lórí àga. Ó bẹ̀rẹ̀ sí ní sọ̀kù ọ̀rọ̀ sí Barrister níbi títí ń kọrin lọ́hùn. Ó ní wọ́n gba máìkì wá. Èló wọn ń ta èló nìwọ gan tó ní máìkì. Èló nirinṣẹ́ èló lẹni tó nirinṣẹ́. Mo ní wọ́n gba máìkì wá o tún sọ nǹkan mi. Láàrin gbogbo èèyàn ni Jàbáàrù ń ké fatafata. Inú bí Barrister. Níbẹ̀ náà sì ni orin olówó ọdún kan tí ọ̀jára yọ gbádùn ti sọ̀kalẹ̀. Torí pé ìbínú ni Barrister ló fi jókòó. Gbogbo bí ṣe ń sọ̀rọ̀ sí Barrister kádì. Nígbà tí Barrister kọ́kọ́ ń ṣeré ó ti kọ́kọ́ pàlù wípé Jàbáàrù fẹ́ wá sọ̀rọ̀ lórí stéèjì. Ní Jàbáàrù wá dìde. Ó sì fèsì ara wọn ni pé ta ni máìkì tó gbé lọ́wọ́. Gbogbo bí ṣe ń bú Barrister dorí kodò. Nígbà ó sì yá Jàbáàrù fẹ́ bínú jáde. Àwọn ẹgbẹ́ lọ dọ̀bálẹ̀ wọ́n ń bẹ Jàbáàrù. Ṣé wẹ̀ dákun? Ṣé wẹ̀ foríjì wá? Ọmọ èké ló ṣe nǹkan kan. Wọ́n bá lọ bá Barrister pé kó gbé wáyálẹ̀ sílẹ̀. Barrister ló dòódì kìí ṣe wáyálẹ̀sì eléyìí. Àṣírí tó sì wà ń bẹ̀ ń jọ náà tọ́pọ̀lọpọ̀ ọmọ ni wípé wáyálẹ̀sì wọ́n rí lọ́wọ́ Barrister ń jọ náà kò tí àwọn òyìnbó ò tí advance débi wípé kí wọ́n gbé rìsífà wáyálẹ̀sì sí orí ẹ́ńjìnì kí wọ́n plug ẹ̀ mọ́ orí mixer. Wáyálẹ̀sì tí wọ́n máa lò ń gbà náà body mic ara ni rìsífà rẹ̀ máa wà. Wọ́n ti dé mọ́ Barrister lára. Ṣé ẹ mọ̀ pé bí a bá lọ fún ní ọ̀wọ́ wáyálẹ̀sì ibi tí rìsífà wà yóò jìnnà síbi tí ó ti fẹ́ lò ó. Ẹni Barrister fi ní kó gbéra kọ́ máa bọ̀ lórí stéèjì. Tó bá tiẹ̀ jẹ́ pé orí stéèjì ni bó bá gbé máìkì fún tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rìsífà yẹn lè ṣiṣẹ́. Ṣùgbọ́n Jàbáàrù òun kà kún àbùkù pé èmi lọ́ọ́ fa àbùkù tó báyìí kàn. Ọba bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Wọ́n sábẹ̀ Jàbáàrù pé kó ní sùúrù àwọn yanjú ẹ̀. Wọ́n bá pe Barrister pé kó kọrin bọ́ bá kọrin tán wọ́n pe Barrister o àti Jàbáàrù papọ̀ wọ́n parí ẹ̀ fún wọn. Gbígba máìkì tí Barrister ó gba máìkì ẹni tó bẹ̀rẹ̀ sí ní kọ ní olówó ọdún kan tí ọ̀jára yóò gbádùn tó lóun fẹ́ paléyá. Tẹ́ ẹ bá rántí rẹ́kọ̀dù yẹn dáadáa. Inú bí Jàbáàrù ó dìde fúyà àwọn sábẹ́ rẹ̀ wọ́n gbọ́ mọ́ wọ́n dìde jíjáde tí wọ́n sì jáde síta. Ìjà Jàbáàrù àti Barrister bẹ̀rẹ̀ lójú páálí àáfàá tí ń lo dáúlà lọ àtolórin tí ń lo dáúlà. Èéṣe kí ló wá ṣe ti Gbenga Adeboye. Ọ̀wọ́ wípé Gbenga Adeboye ò lè lọ pa ìlú mọ́ Barrister lẹ́nu bí títí ń kọrin olówó ọdún kan ọ̀jára ayọ́gbánù. Jàbáàrù wá fẹ́ fọlá hàn Gbenga pé òun lo dáúlà lọ́wọ́ agbára sì wà níbi títí ń ṣe prógráàmù lọ́wọ́
ní fún wọn tán rédíò Lagos ó ní káwọn ọlọ́pàá lọ gbé. kí ni wọ́n gbé Gbenga Adeboye fún? wọ́n gbé fún pé insubordination. Gbenga náà sì pé Barrister aláàjì wọn ti gbé mi o. níbo ni wọ́n gbé ọlọ́sẹ̀ pàǹtí ni àbí sontu? Barrister náà tẹ bọ́tìnì níbi tó ní agbára. wọ́n sì lọ sí Gbenga Adeboye lẹ̀ láì jọ wọnú àtìmọ́lé rárá. báyìí ni ìjà Gbenga Adeboye pẹ̀lú Jàbáàrù ṣe bẹ̀rẹ̀. àṣẹ Gbenga Adeboye tí ń gbèjà Barrister aṣọ́wọ̀n àti Barrister náà padà jà. ẹni mo fi sọ fún ọ wípé lẹ́ni tààrin ìwà àtẹnìkan ń dùn. má jẹ́ kí níyẹn ó bọ̀ ọ́ lójú o. ẹ̀ńtà ẹjọ́ sọ̀rẹ́ lónìí ẹ lè dọ̀tá lọ́la. ìjà oníjà ni Gbenga Adeboye gbà kan rí tó de tiẹ̀. ẹ̀ńtà bá lọ́kàn jẹ́ jù ẹ̀ mọ́.